ẹ̀gbọ́n ṣé jálàbí dá àbí kò dáa? Ẹni tó bá rí díẹ̀ fi múlẹ̀ nínú àlùkùránì yóò gba 5 million naira. àtẹ̀ntì ń wẹsẹ̀ àti ẹni tí ń ṣàdúrà ojú ọ̀nà kan náà jọ rìn. àwọn tí wọ́n bá ń ṣe jálàbí tí wọ́n bá ń fi nǹkan kí nǹkan ṣe jálàbí tẹ́ ẹ bá mú wọn ẹ pa wọ́n ṣe pa Abrahaman. gbogbo ayé pátá ní ń ṣe jálàbí. ẹni ó sọ pé jálàbí ọ̀dà a sọ fúnru ẹni yẹn pé kó mú ẹ̀rí jáde fún wa nínú àlùkùránì. àyà kan nínú àlùkùránì tó ní ọṣẹ kòkòrò lọ́dà ọṣẹ ìyọnú ọ̀dẹ ẹ mú wá kó gba 2 million. kọ̀ọ̀kan mi yóò mú àyà tẹ́mínà àlùkùránì wá kó gba 2 million. àyà ló bá mú wá náà. èmi ó sọ di 5 million naira ẹ mú ẹ̀rí jáde nínú àlùkùránì àti àdísù ànábì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Ẹgbẹ́ kí la ń pè ní jálàbí? Tí jálàbí dá àbí ò dá bí? Àǹfààní wo ló wà nínú jálàbí? Jẹ́ pé nígbà tí ẹnìkan jáde gbayagbaya tó ń pe àwọn kan ní oníjálàbí tó sì ń sọ pé ìṣe jálàbí wọn Ọlọ́run ọba Allah ò mọ̀ fẹ́ bẹ́ẹ̀. Ó náà ni àáfàá Akeem wá jáde gbayagbaya. Òun àti àáfàá òdodo náà mà pé arákùnrin ọ̀hún wọ́n ní òun ti ń sọ wípé abala ẹ̀sìn kan òun náà ni ohun tí à ń pè ní jálàbí jẹ́. Nítorí pé gbogbo ẹni tó bá ti ṣàìsàn ó nílò oníwòsàn. Wọ́n wá jáde ti ọmọkùnrin ọ̀hún pé n tó sì ọ̀tọ̀nà pé bọ́bá sì rí inú àlùkùránì tán sọ wípé ìjẹ́ jálàbí ẹ̀ṣẹ̀ ni. Wọ́n ní kó nítọ̀hún ó jáde gbayagbaya síta. Àwọn méjèèjì parapọ̀ wọ́n náà ó fò nítọ̀hún ní 5 million naira. Sáà wá lè sọ pé àwọn àáfàá méjèèjì yóò mọ tán wí bí. Wọ́n jẹ́ kó di mímọ̀ fáwọn èèyàn wípé jálàbí dá o. Ṣùgbọ́n náà tá à ń gbé jálàbí gbà ó náà ní òtọ̀nà. Wá lẹ́nikẹ́ni tó bá jẹ́ ṣe pé ó ti lórí èèyàn. Ó lu apá èèyàn láti fi ṣe jálàbí irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n ó pa ni o. Wọ́n wá ní ìṣe jálàbí ká fi ọṣẹ wẹ̀ ká gúnṣẹ fún ni. Ká ṣe àwọn àájò kan fún ni kì í máa ń ṣẹ̀ṣẹ̀ o. Ṣùgbọ́n ṣá o ẹni tó bá pín lẹ́sẹ̀ tàbó ní kò tọ̀nà ó ní tọ̀hún kó mú ẹ̀rí wá nínú àlùkùránì. Ẹ ń bá wá mú ẹ̀rí wá wọ́n fi ń dó nítọ̀hún lójú pé owó ńlá wà tí ó gbà. Ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́? Ó mà ṣe àwọn ìwádìí tí mo kó àwọn àáfàá kan jọ tẹ́ ẹ máa gbádùn ní ìkànnì yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹ tẹ subscribe button síbẹ̀ yẹn like ẹ̀kẹ́ comment. Bẹ́yìn bá ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ẹ comment ẹ like ẹ̀kẹ́ já share ètò ọ̀hún. Ẹ jẹ́ jọ gbádùn ètò yìí ká sì jọ gbádùn ẹ̀ ní ràbájì gan. jálàbí iṣẹ́ jálàbí odidi iṣẹ́ ni. gbogbo àwọn ànábì Ọlọ́run náà ṣe jálàbí. kí ló dé tí ẹni tọ́gọ̀ tó máa ń fẹ́ kẹ́lòmí ọ̀gọ̀ náà? ẹni ó bá ti gọ̀ nínú ayé tí wọ́n bá ti rí ẹni tí Ọlọ́run ọba gbọ́n inú máa ń bí wọn pé kí ló dé tẹ́lẹ̀ ìgbọ́n tó nú ọ̀gọ̀ báwọn ṣe gọ̀. àwọn kan sọ pé jálàbí ọ̀dà torí ìhà tí jálàbí kọ sí wọn ló jẹ́ máa sọ pé ọ̀dà. àwa kan dẹ̀ sọ pé jálàbí dáa. ìta bá kọ́kọ́ gbìyànjú lé lórí tí nǹkan yẹn ọ̀bá wá mú ìyẹn látò sọ pé kádàrá ni nǹkan. ẹni ó sọ pé jálàbí ọ̀dà a sọ fúnru ẹni yẹn pé kó mú ẹ̀rí jáde fún wa nínú àlùkùránì àti àdísù eléyìí tí ànábì sọ pé jálàbí ọ̀dà àti tọ́lọ́run sọ pé jálàbí ọ̀dà. ìkànnì àwọn àfáwà ọ̀nà òdodo aláàjì fárúlì wúlàmáì aláàjì kọ́mádùn aláwọ̀ fẹ́ nìyẹn ní 2 million èmi ó sọ di 5 million naira. ẹ mú ẹ̀rí jáde nínú àlùkùránì àti àdísù ànábì bí tànábì ti sọ pé ẹ má ṣe jálàbí tí àwọn èèyàn bá gbé bùkátà wọn wá bá yín ẹ má bá wọn gbọ́. kí ni jẹ́ jálàbí? ebi káwọn èèyàn gbé bùkátà wọn wá bá yẹn ni pé dákun nǹkan báyìí ní í ṣe mí o nǹkan báyìí ni mo bùkátà sí o nǹkan báyìí ni mo nílò ǹjẹ́ mo lè rí ìkúnlọ́wọ́ nǹkan yẹn lọ́dọ̀ yín? ṣé mo lè rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín? ó rí o iye báyìí ni màá ta nǹkan yẹn iye báyìí ni màá san tí ń jẹ́ jálàbí nìyẹn. so àwọn kan wá gọ̀ débi pé wọ́n gọ̀ ju tasutasu lọ débi pé wọ́n sọ pé kò sí tí ń jẹ́ jálàbí. mo kàn rí ọ̀rọ̀ ohun bí ẹni pé èèyàn máa fẹ́ pa ọ́fíìsì kárẹ́ nínú ọ́fíìsì Ọlọ́run
tọ́lọ́wọ́n bá kírètì sínú ayé torí pé làkọ́dí kàlákílẹ́lì ìzánà fi kábàdíhùn ọba tó dá wa ó lòún dá yín sínú wàhálà ìjọ òlájí tà sí wàhálà bọ́ọ̀jẹ̀ nínú ayé tá a wà yóò sí wàhálà bóòmọ̀ mi yóò sí wàhálà bó gbégbé ayé rọrùn ó sí wàhálà kódà bọ́ fẹ́ gbégbé ayé ìnira nínú ayé tá a wà yìí wá sí wàhálà ni wàá fi gbé gbogbo ohun tá à ń ṣe nínú ayé ni wàhálà. àdìsù ànábìdẹ̀ jẹ́ kó yí wa pé mà wọ́kọ̀ àbáàdà ìjìtì ha fàáwọ́ wà ní kọ́dà ìta bá kọ́kọ́ gbìyànjú lé lórí tí nǹkan yẹn ọ̀bá wa mú ìyẹn látò sọ pé kádàrá ni nǹkan olówó lọ́wọ́ wa sùn ò ń sùn ọ̀wá sẹ́kànṣe olówó lọ́wọ́ ò ń sùn ọ̀wá ṣẹṣẹ ọ̀wá ní kádàrá ni àti kọ́pọ̀ òní lówó orí ẹ ti dàrú ni òní làákàyè ni ìwọ tiẹ̀ wá ń ṣiṣẹ́ bí erin ọ̀làkójọ ọwọ́ ajókòó tẹ́tẹ́rẹ́ ọ̀sàdúà ògbìyànjú kankan lé lórí. mo tó sọ àtẹni tí ń wẹsẹ̀ àti ẹni tí ń ṣàdúà ojú ọ̀nà kan náà nájọ́ rìn ẹni tí ń ṣàdúà Ọlọ́run ni ó bá ṣe sí ẹni tó ń wẹ ọṣẹ Ọlọ́run ni ó bá ṣe sí òpònú kan bá jáde ọba ní tá à ń sọ torí pé a fẹ́ sí ojú àwọn èèyàn káwọn èèyàn má bàa bọ̀ sínú òde wèrè. I'm still on it. Mo dúró lórí rẹ̀ pé jálàbí ń bẹ àwọn tí wọ́n bá ń ṣe jálàbí tí wọ́n bá ń fi nǹkan kí nǹkan ṣe jálàbí tẹ́ ẹ bá mú wọn ẹ pa wọ́n má ṣe pa Abrahaman àwọn tí wọ́n bá ń ṣe jálàbí tí wọ́n ń ṣe lọ́nà àìtọ́ tí wọ́n fi ń ni àwọn ọmọ aráyé lára ẹ tẹ́ bá tí ìjọba bá gbá wọn mú kí wọ́n rán wọn lẹ́wọ̀n tàbí ká pa wọ́n gbogbo àràtọ̀ bá wùjọ ọba nìkan fún wọn dá ẹni ọba ti ní nìyẹn lára ìsàsá fún jálàbí nìkan ní kí ṣe kò síbi tí ò sí kàńdá ẹni tí bá ń ṣe jálàbí tí bá ń lò lókùlò tí ń lo ẹrin èèyàn tí ń lò lókùlò tàbí tí ń ṣe gbájú ẹ̀ tí ń gbowó lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú irọ́ tẹ́ ẹ bá gbá mú ẹran ní àjò tí ó lọ tí ò ní dé gbogbo àwọn bàbá wa lánàá wọ́n ṣe jálàbí àwọn èèyàn ń gbé bùkátà wá bá wọn wọ́n bá bùkátà wá bá wọn bá ọ̀rọ̀ ara wọn wá bá wọn ẹ dákun ẹ bá wa bẹ lọ́hùn nǹkan báyìí ní ń ṣe wá wọ́n dẹ̀ ń bá wọn bẹ lọ́hùn wọ́n dẹ̀ ń bí ya kí ni pírọ́blẹ̀mù ẹ tí ìwọ wa ń sọ pé kò sí ti dáná sọ fún ẹ dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni sọ́pọ̀nù ní ẹni so ìgbà tí wọ́n ti wá gọ̀ yẹn ọ̀fẹ́ káwọn àgọ̀ àwọn ò lè gọ torí pé dẹ̀dẹ̀rẹ̀ nìyẹn o kì í ṣe sùmùrà má pè àpèjẹ sùmùrà mọ́ra rẹ má o kì í ṣe sùmùrà ó ní àwọn ọmọ màdìkàsí àti àdàbí wọ́n ń tákà àmọ́ ṣé ìmọ̀ ni wọ́n ń tákà dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni òpònú ní ẹja ìpínlẹ̀ ọ̀gbọ́n ìmọ̀ ni wọ́n ń tákà ni wọ́n ń sọ àìdá Sheikh Kamadin ni wọ́n ń sọ àìdá bàbá wa Ádámù Àlìlọ́rí ṣé ìmọ̀ ni wọ́n ń tákà yẹn ní ọ̀rọ̀ tí ń pa gbogbo àwọn àlìhùnmà tí ń pa wọ́n lẹ́kún pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láàrin àdàbí àti àdàbíyà àti màdìkàsíyà ọ̀rọ̀ tí ń pa gbogbo àwọn yẹn lẹ́kún lórí bí àwọn kan ṣe ń jáde tí wọ́n ń bú bàbá wa almarihum Ádámù Àlìlọ́rí ó ń pa wá lẹ́kùn torí àáfàá wa ni bàbá wa Ádámù bí Sheikh Kamadin ṣe jẹ́ àáfàá wa akọ́ wa àwa gbẹ́kọ̀ọ́ gbogbo àáfàá ayé tó dúró déédéé làáfàá wa bàbá àgbàlagbà jìnnà làáfàá wa àgbà lẹ́yìn tó jẹ́ gbogbo àwọn àfáà tó kù àfáà wa náà la rí wọn sí àwọn ò lè jáde ká wá sọ̀rọ̀ Sheikh Kamadin ká sọ̀rọ̀ wọn láì dáa ta ni wá tá a sọ àtò bẹ́ẹ̀ ká jáde ká lọ bá fẹ́ sọ̀rọ̀ bàbá wa almarihum Ádámù Àlìlọ́rí ta ẹnu wo la fẹ́ fi sọ sáwọn tá a kà tí àwọn wọ́n kọ́ wa directly wọ́n tó kọ́ wa indirectly. Wọ́n wá láwọn kan ń tákà mọ́ àwọn màdìkàsí àti àdàbí ń tákà mọ́ dẹ̀dẹ̀rẹ̀ òpònú aláìníláàkáì wọ́n ń tákà mọ́ lórí àwọn bí wọ́n ṣe ń sọ àwọn kan dáadáa yarọ́ mọ́ àwọn bàbá yìí láàrin ara wa ṣé tákà mọ́ nìyẹn orí eléyìí ò pé òní làákàyè lẹ́nu rírun yẹn òpònú ni ẹ táwọn bá wọn jáde táwọn sọ pé jálàbí odidi iṣẹ́ ni gbogbo àwọn ànábì Ọlọ́run náà ṣe jálàbí gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n ṣe
jálàbí ṣíṣe ọ́fíìsì kan ní ọgbà kan ní nínú ọgbà tí Ọlọ́run bá kírètì sínú ayé nínú ọgbà tọ́lọ́run kírètì sínú ayé torí pé wàhálà ò lè tánú ayé fìtínà ò lè tánú ayé á máa ṣàdúrà kọ́lọ́ ọmọ ìjọ kàn wá ni ẹni ọba ti kàn ó ti bùkátà kọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa nǹkan yẹn lọ pé ẹ dákun nǹkan báyìí ṣe mí ta ló torí pé ní dẹ́mi mọ́ra kí n pa ó láìsàn tú mi síta kí n gbà ó sílẹ̀ ó láìsàn jẹ́ ẹni tí ò rógolo àìsàn ni ẹni tí ò lówó lọ́wọ́ àìsàn ni ẹni tẹ́bi ń pa àìsàn ni ṣé márọ́dún lè jásádì nìkan láìsàn ni ṣé àìsàn ara àbí márọ́dún lè bá tí ní àìsàn ó nìkan láìsàn ṣé àwọn àìsàn ẹni tó wà mọ̀tún ẹni tí inú máa ń rún so ìyẹn nìkan láìsàn ẹni tí ò lówó lọ́wọ́ àìsàn ni ẹni tí ò rí di àìsàn ni ẹni tí iṣẹ́ rẹ̀ dàrú àìsàn ni wàá wá gbìyànjú sọ́tún wàá gbìyànjú sósì tí ò mẹ́bọ dání tó sì ní lo nǹkan àwọn mahromat àwọn nǹkan tọ́lọ́run bá lòdì sí tó bá wá gbìyànjú ní tí ò mu ìgbà yẹn ló tó wá sọ pé ó dà pé kádàrá nìkan yìí ó wàá filẹ̀ fọlọ́run ó wàá gbà lágbélébùrú rẹ̀ ó gbìyànjú olóòlówó dèdèrè ní ẹni táwọn sọ fún ọpọ́n àkọ́wọ́ mẹ́ wàá gbìyànjú náà fúrẹ́ sínú àwẹ̀ fúrẹ́ sínú àdúrà tá bá gbé ogún ọṣẹ ìsà àwọn ọṣẹ tí máa ń mí o ìsà àwọn ọṣẹ tí máa ń mí yẹn o ọṣẹ gidi ni o ìṣe ọṣẹ ilé ìtàn fi èèyàn gún tàbí ilé ìtàn fi odidi olóńgbò ààyè gún ara a lè fodidi olóńgbò gún ọṣẹ ṣùgbọ́n kọ́ mọ̀ já ààyè ẹ má pa nípakúpa ó ṣe rí nìyẹn ẹ má pa nípakúpa ṣùgbọ́n ń tẹ́ gbogbo tó yẹ nǹkan mọ̀ àrùn máa bí ẹrin èèyàn ọtí gbogbo tó lọ́wọ́ bá lòdì sí kéèyàn sọ pé wọ́n fẹ́ fi ẹlẹ́dẹ̀ ṣàṣejẹ òun fẹ́ fi ẹran ajá ṣàṣejẹ gbogbo àwọn nǹkan yẹn tó bá ti jẹ tọ́lọ́mọ bá ti takò ìyẹn ni á takò lọ ìyẹn láàmú pariwo káwọn èèyàn ó dènà sí pé ẹ má fẹ́ lè ṣe jálàbí ó lẹ́bọ ó ní ọ̀dá ìyẹn látò gbà pẹ́ nílàkàyè màkà ọkàn jáde ọkọ̀ ọmọ takò nǹkan tí ò ní tí ò sí újà kan tó sọ híù ẹ mú újà kan nínú Al-Qur'an àbí nadis táàfin ní sí jálàbí gbogbo ẹ̀yin òpònú yẹn oníjálàbí ni gbogbo yín náà o òpònú ní ẹ ní làákàyè ní ṣebí iṣẹ́ kan ló ń ṣe tó o fi ń jẹun jálàbí ló ń ṣe yẹn òǹkó yẹn lọ múra jálàbí ló ń ṣe yẹn òǹkó yẹn lọ ájì jálàbí ló ń ṣe yẹn ọkàn ní jáde sóò ní làákàyè ní ṣé wèrè ní ẹni ṣé wèrè ní ẹni ta ni wọ́n tí wàá bọ́ tajú àsọ pé kò sí jálàbí gbogbo iṣẹ́ tó o bá ti ń ṣe táwọn kan bá ti ń fún ọ lówó lórí ẹ̀ jálàbí nìyẹn tó o bá ní làákàyè dẹ̀dẹ̀rìn ẹ dákun ẹ kìlọ̀ fún àwọn èèyàn yìí kò sọ pé mi ń fẹ́ dá dèdèrè lóhùn tẹ́lẹ̀ torí pé ẹni tí ọba ti dákẹ́ mà àbí kẹ́ ẹ fi sílẹ̀ kó kú sínú ẹ̀gọ́ yẹn. al-halalu bayyinun inna al-halala bayyinun wa inna al-harama bayyinun wa baynahuma umurun mustabihat la ya'lamuhunna kathirun minan nas. ntọ́tọ́ àmọ́ ntọ́dá ọ̀hàn gedegbe tọ́jẹ́ nǹkan ẹ̀tọ́ ntọ́dẹ̀ jẹ́ nǹkan èèwọ̀ ọ̀hàn gedegbe láàrin méjèèjì ẹni tí ìrùdú tó bá wá ní ìrùdú láàrin àlálù àti àrọ́mù kó fi ilẹ̀ tí jálàbí ọba yé yẹn kó ń díẹ̀ ẹ má bàjẹ́ tẹ́yìn ọba mi jálàbí ṣe tí ṣe jálàbí ọ̀rẹ́ yé ẹ mójútó yìí máa rìn kiri ayé kí irungba rẹ ó kún bí irungba wèrè kọ́ ọ máa ganu sóde kiri ayé àwọn tí ń ṣe jálàbí fi wọ́n lẹ̀. ẹ̀yin tí ọ̀rọ̀ jálàbí ọ̀bà gbé má dá sí o tó bẹ́ẹ̀ láti sọ pé o fẹ́ pa ọ́fíìsì kan rẹ́ nínú ọ́fíìsì tí Ọlọ́run ọba tó kírètì sínú ayé ta ni ọ̀tọ̀ máa parẹ́ o tó bẹ́ẹ̀ láti parẹ́
tó bẹ́ẹ̀ láti parẹ́ àárín táwọn bá dẹ̀ dúró lé lórí àwa òkè ń àní àìdí ara wa lórí pé ara oníjálàbí làwa a dẹ̀ dúró lórí ẹ̀ pé jálàbí ń bẹ tó o bá sọ pé kò sí mú ẹ̀rí jáde náà lùkúrá nìkan sọ pé kò sí jálàbí tàbí fún wa ní àdéhìí ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ mímọ̀ àwọn kan ń sọ̀rọ̀ mímọ̀ àwọn kan ń sọ̀rọ̀ mímọ̀ ṣé tí wọ́n bá ní làákàyè àní ilmu ìlímánì ìmọ̀tẹ́ ìwọ̀n yẹn méjì ló pé sí ilmu ní fíkì ìlì àdìyàn wà ilmu tí bìlà àbúdàn méjì ní mímọ̀ nínú kọ́ ọmọ oògùn burúkú kọ́ ọmọ oògùn gidi ẹni ọba lárẹmọ gbọ́dọ̀ lápamọ́ tọ́ ọba lápamọ́ gbọ́dọ̀ lárẹmọ nínú oògùn òyìnbó àwọn oògùn burúkú ń bẹ oògùn gidi ń bẹ méjèèjì lọ́dẹ̀ ní wúlò. ìmọ̀ méjì ni ìmọ̀ ẹ̀sìn tó dájú gédégbé àti ìmọ̀ kéèyàn jẹ́ dókítà kọ́ ọmọ oògùn ìwòsàn ara àti oògùn àti nǹkan tó ń pè ní àwọn kan ọ̀tọ̀ ni ìwòsàn ara ọ̀tọ̀ ni spiritual kó o tún mọ táwa sọ pé bóyá àwọn àlùjànnú wọ́n ń yọ̀yàn lẹ́nu kó o tún mọ yẹn má jẹ́ káwọn èèyàn tàn ẹ́ àwọn aláìní làákàyè àwọn tí ò dá kan mọ̀ nínú ayé má jẹ́ tàn ọ́ lọ síbi tọ́ta ó ti mú ẹ o àwọn dèdèrè òpònú eléyìí ọ̀gbẹ́ni àfáà yìí ọ̀gbẹ́ni tẹ̀ ń wò yìí má jẹ́ kó tẹ̀ ẹ lọ síbi tọ́ta ó ti mú ẹ o tí tọ́ta bá fẹ́ mú yàn irú àwọn eléyìí náà máa ń rántí yẹn o táwọn sọ pé kò sí ti ń jẹ́ nǹkan kan kò sí ti ń jẹ́ jálàbí ìwọ náà bá gbà tọ́ ọ bá dẹ̀ ti gbà sí wọn lẹ́nu okó sọ́wọ́ nìyẹn you are gone kọ́lọ̀ dákun má fi wálẹ̀ jálàbí ń bẹ and I'm still on that statement pé jálàbí ń bẹ báwo náà ṣe ń ṣe ní ká sọ nípa ẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà ṣe jálàbí sọ́nà tí ó kó báwọn èèyàn ni àbọ̀nà tí yóò mú tí àwọn èèyàn gbà rí àǹfààní lára rẹ̀ ká dúpẹ́ orí lára rẹ̀ ọ̀nà tó bá burú tó bá lè jẹ́ kí àwọn èèyàn kan sunkún oníkámẹ́gbàdì sí jálàbí ẹ sì má fi tí ọ̀dà sí jálàbí ẹni tó dáa là á fi ṣe jálàbí ẹ sì jálàbí pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ní tó kù tá a máa sọ fáwọn ènìyàn. gbogbo ẹ̀yin olóríire ẹ jẹ́ bá mi sí fídíò mi yìí dáadáa ọdọ̀ àáfàá tẹ̀ ń wò ní ojú screen mi yìí mo rí fídíò àáfàá yìí ní àná but kí lè tó máa àwọn èèyàn tó sẹ́ndì ẹ̀ sí mi yọ̀fẹ̀ tó 20 èèyàn tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi but ìpinnu mi lánàá ni pé mẹ̀nẹ̀ dá arákùnrin yìí lóhùn eric mo ti ṣe fídíò kan mo ní ọ̀rẹ́ la ó mọ̀ ṣe àwa ò jà mọ́ o ọ̀rẹ́ la ó mọ̀ ṣe èmi nínú tí ò jẹ́ kí n fẹ́ dá arákùnrin yìí lóhùn nìyẹn eric pé ó kọ tí ń jẹ́ mi pé bẹ́ẹ̀ torí pé ó ń pàpè mọ́ra ẹkùn ní khalifa ó tún wá ní òkì kan òkì yẹn tóbi gan bẹ́ẹ̀ bá dẹ̀ jí ọmọ rẹ̀ yóò máa bọ̀wọ́ ọkọ̀ bàbá rẹ̀ lára ènìyàn lára àwọn kan kódà tó ń tọ́wọ́ bá sàpọ́nlé ara rẹ̀ tí ń júwèé pé alábùkù lòun bẹ́ẹ̀ ni àfa àti ẹ̀ ń wò lójú skẹ́mi ìmọ̀sọ́pọ̀ rẹ̀ láàmú ṣe ṣáko mo dẹ̀ sọ fún yín pé tí wọ́n bá ń ṣe ń bí nǹkan tí ò bá dẹ̀ já treat ẹ̀ direct gbogbo ayé pátá ní ń ṣe jálàbí mo béèrè pé kí ìkọ̀ọ̀kan mi yóò mú àyà terminal kùrìánì wà kó gba 2 million àyà ló bá mú wà náà gbogbo àwọn olórí burúkú tí wọ́n bá ń lu ara rẹ̀ yẹn tí ń wọ́n rí èèyàn ọlọ́wọ́ máa fi wọ́n ṣẹ̀sín irú ìdájọ́ tá a dẹ̀ fẹ́ kíjọba ọmọ ṣe náà ni wọ́n ṣe fún Abrahamani alápàtà yìí ká máa pa wọ́n dànù gbogbo yìí àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n mú tí ọ̀tọ̀ tí wọ́n fi ń ṣáájú ọlọ́wọ́ lábọ́ ṣe tún mú ọlá rẹ̀ wọlé àgbẹ̀ máa bá ní tún ọ lásìkò ọmọ ìfi ẹsẹ̀ sí ọlá máa ń ṣe aláwọ̀ láàkú wọ́tà àmọ́sẹ́rí arákùnrin yìí ìnáwó àmọ́kùnmí sáràmbáàsì ní ọgọ̀ ju sáràmbáàsì lọ bàbá wa Ìmáàmù Sáfìdì ní ìsánilẹ́tàkà ṣẹ̀fíhù fọ́lá àtúndìbùkù wàhálùn mẹ́ta ìjábá ti sùkù ní òjé fẹ́ fún ọ lẹ́sìn sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ tààrà fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ orí wọn pé wọ́n ní làákàyè wọ́n ní òye wọ́n ní sùúrà tó dáa ju tiẹ̀ lọ òun wá followers ni tó bá dẹ̀ jẹ́ pé o ní làákàyè ni
wàá sọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ tí bá jẹ́ kí wọ́n wà nù àwọn àbá àtẹ́mọ́ pàwọ́ ààrẹ sí èèyàn sọ àmọ́ kó ti dára kí n gbé kí wọ́n fún ọ níwèé àmọ́ kò ṣẹlẹ̀ nú ètò ìgbésí ayé mi rí nbí ọba wẹ lẹ́nu ló lè ran ẹnu ẹni àmọ́ máa gbọ́ arákùnrin àbá àtẹ̀wọ̀ kí mi fẹ́ dá kì í ṣe pé tí òjò fẹ́ dá pọ̀ ní pé àkọ́kọ́ ló ń jẹ́ àlífà ẹni tí wọ́n bá ń pè ní àlífà you don't know the meaning of àlífà pé ẹ bá ń pè àpèmọ́ra ó kọ̀ọ̀kan mọ́ra rẹ̀ gẹ́gẹ́ ó yẹ kó lọ wo kí ni àwọn tó yẹ kó tó mọ nǹkan yẹn ó bá pèmọ́ra ṣùgbọ́n ẹ lọ́ọ̀tì sùmùrà náà kí ni táwa sùmùrà ń ṣe tó burú náà tó ń bóde tó ń wúrowúro sí wọ́n jẹ́ sùmùrà tó lè mọ́ mi nìyí àsáwọ̀ sùmùrà ni ẹ̀ ẹ̀fọ́ ọmọ àlẹ́ sùmùrà ni ẹ̀ alábòsí inú sùmùrà ni ẹ̀ sùmùrà kẹ́kọ̀ọ́ ní sùmùrà ẹgbẹ́ rẹ̀ kọ́rọ̀ sọ sápọ̀n tó bá jẹ́ pé onílàáká ẹ̀ tó jí òrìjínà ẹ̀dọ̀ kí sùmùrà àkàwé tó lọ́ mú wá ní ìlú ilé bàbá wa ṣe Adam Abdullahi Alori tí jẹ́ mìíràn sí àkàwé tó lọ́ mú wá nínú ilé bàbá ṣe Kamaluddin Al-Adabi òní kọ́ bọ́nú ọgbọ̀n ọlọ́gbà onílàáká ẹ̀ ni tó bá nílàáká ìwà mi gbé àwọn olóye àwọn tẹ́lẹ̀ ń ronú àti sẹ́kù ìbànújẹ́ ń bẹ lára oníkálukú pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nínú ilé ńlá méjèèjì yẹn. ìtí ń ṣẹlẹ̀ nínú ilé ńlá méjèèjì kọ́ lọ́dọ̀ kó bá ní bùtútù sí ìbànújẹ́ ń bẹ lára ẹni tó náà fẹ́ sẹ́kù. ibẹ̀ ni wọ́n wá ń wọ̀ ọ lọ ó yẹ káwọn àdàbí àti mọ̀nìkà sí ó yẹ kẹ́ sùn rẹ ni kẹ́ẹ́jẹ́ kó yẹ ọ̀pọ̀ ọgọ̀ ó yẹ ṣe sùnmùrà ó ti kiri náà ní sí ipò sádàbí ẹsẹ̀ mìíràn sí wájú àwọn àsùnmùrà mọ́ra wà tó bá jẹ́ kó nílà káyè tó ọmọ mẹ́ni àpèmọ́ra àlífà tó ń pèrè ẹni ọgbọ́n tá a fà wí ni ó ní wọ́n àlífà tún líyẹ̀ sí ràfíà sí hìrátà musta'alafin mustafa sí mustahadi ọ̀yà lọ yẹ̀wò lọ́dún ara rẹ̀ wàá mọ̀ yìí pé you are no get any memory mi lọ́rọ̀ tí mo fẹ́ bọ́ ẹ sọ sotiye ní tí mo ní ẹ mú wá àyà kan nínú àlùkùránì tó ní ọṣẹ kòkòrò lọ́dà ọṣẹ ìyọnú ọ̀dẹ ẹ mú wá kó gba 2 million. ẹgbẹ́ ohun tí àwọn àáfàá méjèèjì sọ nínú ọ̀rọ̀ wọn ohun tó ń sọ náà ni pé ẹni tó bá sọ pé jàlábí ẹ̀ṣẹ̀ ni àwọn tó bá sọ pé kò tọ̀nà pé onítọ̀hún ò mọ ohun tó ń sọ nìyí. wọ́n bínú sí arákùnrin gidi pàápàá ọ̀rọ̀ tó sọ nípa Sheikh Adam àti tí wọ́n sọ nípa Sheikh Kamarudeen torí pé àwọn èyí náà jẹ́ àgbà ẹ̀sìn tí wọ́n sì fìdí ọ̀rọ̀ múlẹ̀. ẹ jẹ́ agbóhùn tẹ́ni ó tún sọ nípa tá à ń pè ní jálàbí torí pé ọ̀pọ̀ àfáà ló gbàgbọ́ pé jálàbí ò tọ̀nà wọ́n ti rẹ̀ ní tí ń ṣe jálàbí ò lè rójú rí Ọlọ́run àwọn kan ti ẹ̀ pè wọ́n ní ẹlẹ́bọ. ẹ̀gbọ́n sẹ́ni tó ń ṣe jálàbí lóòótọ́ tẹ́lẹ̀bọ la lè pè wọ́n ṣáà lè kẹ́ni tó ń ṣe jálàbí máa ro oníṣẹ̀ṣe torí pé jálàbí ní í ṣe pẹ̀lú ewé àti egbò. ìjẹ́ jálàbí gan pẹ̀lú njó wàrà ànábì Muhammad lọ́wọ́ bí? ìjẹ́ ni tí ń wò tó lo ṣẹ̀tì ò nígbà tí wọ́n ń wà nábì tó ní jánàbí lonítọ̀hún ẹ jẹ́ àfarabalẹ̀ o kájọ gbọ́n tá àfáà yìí náà ó sọ ká lè jọmọ bíi tá à ń bọ̀rọ̀ ọ̀hún rè. ìkànnì Yorùbá.5M TV lẹ́wà yìí ẹ̀gẹ́ á ṣe àyè. ǹjẹ́ jálàbí ń bẹ nínú ẹ̀sìn Islam? ánsà rẹ̀ náà ni pé kò sí. tó bá pẹ́ sí Islam tọ́lọ́run fi rán ànábì wá sáyé o Islam tọ́lọ́run fún ànábì wa Muhammad tó fi rán Jibrilu sí kò sí jálàbí ń bẹ ká má dààmú ara wa bẹ́ẹ̀ nìkan bá lóhun múdẹ̀ lílù kan wá ṣèkínní kan wá ńlá láṣẹ àlàáfíà rẹ̀ náà ó tiẹ̀ àmọ́ àìsí jálàbí ń bẹ tí ò sí jálàbí ń bẹ bí Islam ò ṣe gbé wá pé ká máa jàmàlà Islam ò ní á máa jẹrẹsì Islam ò ní á máa gun mọ́tò Islam ò ní á máa gun bàálù Islam ò ní á máa ká máa fi fún wa chẹ́ẹ̀kì ọwọ́wọ́ Islam ò gbé ní tá máa fi tẹ́sì ṣúgà wò Islam kò gbé ọsítù kalẹ̀ àmọ́ àwa tá à ń gbé ayé dọ̀wúrọ́ ti padà tìwádé lẹ́ẹ̀ pẹ́tọ̀ a gbọ́dọ̀ lo kinní yìí kígbe ṣe àríbá fi lè rọrùn fún wa bóun náà báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe nísìn Islam ní ó máa lo kọ́mọ́tò ní á máa lo iPhone Islam gbé rédíò wá báyìí àbí kí Islam ò ṣe gbé gbogbo ẹ̀ wáhun bẹ́ẹ̀ náà ni ò gbé jálàbí náà wá nígbà tá a dáyé dọ̀wúráàtì òun ló sọ̀rọ̀ yẹn débẹ̀ lọ́wọ́ dípẹ́tọ̀ eléyìí ń ṣe jálàbí èyí ń jẹ́ pẹ́ṣẹ́ àkọ́kọ́ tẹ́lẹ̀ mi ọlọ́run wádìí nínú kanu Kùránì kí nínú kanu àdìsó máa lálàsí ayé rẹ̀ Islam ò gbé jálàbí wá dọ̀wúráàtì ló kírètì ìtì ń jẹ́ jálàbí wọ́n sọ pé àdọ̀wúrọ́t tó bí hul máa fò ọ́t eléyìí ń dá àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì láfù jálàbí tó ń kálukú pariwo lélẹ́yìí ṣé lábàá máa ti ń jẹ́ jálàbí bí lágbára bá máa ti ń jẹ́ jálàbí wọn ò mọ̀ sí ń tá a mọ̀ sí. lágùn mọ́ fọlọ́n bí ọgbọ́n tó gbọ́ prógámù yìí ó wù mí kọ́ gbọ́ látòkè délẹ̀ o kọ́ má bàa fi lè sẹ́lọ̀ lára tí ń rí o lásùmọ̀ ayídán wà lásùmọ̀ àrídọ̀n
so kì í di pé ń polo jálàbí pé fọ́tò mi ò ìgbéra mi kalẹ̀ ń tí ń ṣe ìsìn kọ̀ndẹ́mù jálàbí àmọ́ mo fẹ́ ṣàlàyé mímọ̀ tí ń bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ tá a fi ń sẹlọ́n níbi ọ̀rọ̀ sísọ iṣẹ́ bọ ni jálàbí sẹ́rí gbogbo àwọn tí wọ́n ń sọ pé jálàbí ẹbọ ní kíní kan ẹbọ ni àtàwọn tí ń sọ pé jálàbí da ọ̀rọ̀ kan náà lọ̀rọ̀ tí wọ́n jọ ń sọ wọn ò gbọ́yé ni ẹni tí ó sọ pé jálàbí ẹbọ ni kìí ṣe jálàbí ní wí síhírù ní wí idán gbogbo àwọn tó ń sọ pé jálàbí ẹbọ ni wọ́n máa ya kùránì wá tó ń má dìsì wá síhírù ní idán ni wọ́n ń sọ kìí ṣe jálàbí ọ̀tọ̀ ní jálàbí ọ̀tọ̀ ní dán àwọn lè jóògùn àwọn lè rẹsẹ̀ kan àwọn lè ṣe kíní kan gbogbo eléyìí idán òun ni wọ́n ń sọ kìí ṣe jálàbí tí ó túmọ̀ pé àtẹni tí àyádà rẹ̀ àìfarabalẹ̀ àtẹni tí àrọ́dọ̀ rẹ̀ àìfarabalẹ̀ ni wọ́n ń jẹ́ kó kálukú bọ́ síbi mistake al-hukmu ala shay'in fari'un an tasawwurihi èyí jáde sọ̀rọ̀ pé lábẹ́jà sẹ́ni wàá ronú lérí ẹ̀ báyìí tasawwuran tamma ó wọ ẹ̀gbẹ́ ọ̀tún ó wọ ẹ̀gbẹ́ òsì ó wọ wájú ó wọ ẹ̀yìn ó wà rí pé ókè ìdájọ́ ìlọyẹ àwọn kan wọ ẹgbẹ́ kan níbi táburú bẹ́ẹ̀ ó fi dájọ́ lérí ẹ̀ wá sẹ́lọ́hùn ṣẹbọ ni jálàbí ìṣẹbọ ó di mélòó ó di méjì kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin jálàbí àti idán àtẹbọ ìtí ń jẹ́ síhírù òun ni amóhun kọ́ ìkún lè àdá kéèyàn ṣe ntí ó tayọ natural kéèyàn ṣe àwọn onímọ̀ ṣe yudhiruhu Allahu ala yadi sahir ọ̀pìdán ni máa ń dán wò wọ́n ní Ṣàngó túná lẹ́nu idán ni àbí Ọya di kíní kan idán ni ètò kálukú náà dandan bọ̀ òun idán ni ìtí ń jẹ́ síhírù àmọ́ ìtí ń jẹ́ jálàbí kéèyàn jàlábà kan àdúrà tó ń ṣe jálàbí ni tí n bá délé máa emphasize ẹ̀ àlìjálùbù bí Kùránì báwo ni wọ́n fi ń ṣe jálàbí pẹ̀lú Kùránì ìsàlàyé ó wájú ọmọ pé àdúrà tó gọ́bí àwòsí náà náà ní màtákà tó fi ṣàdúrà àwọn jálàbí ló ṣe tó kó fi jàlábọ̀ oore ni gbogbo téèyàn bá fi ń jàlábọ̀ oore jálàbí ni lèmi fi ń lọ́rọ̀ ọ̀fẹ́ yìí ń sọ fún pé kò sẹ́dá kan tí ń bẹ láyé tí ò ṣe jálàbí tó bá yí pé mọ̀fúùmù jálàbí ni o tí ẹ ṣe mọ̀fúùmù yìí ti ń bẹ láyé nísìn yìí ti ń jẹ́ ìdánù òun lè táwọn ológun àwọn ẹlẹ́bọ tó máa ń pàfọ́ọ̀mù ọjọ́ tá láàfáà náà bá ti ń ṣe ń tẹ́lẹ́bọ ń ṣe ẹ má fẹnu jálàbí pè é mọ́ ẹ fẹnu onídán pè é ẹ má fi dànkan gúnmọ́ra yín lọ́wọ́ ẹ fẹnu kí oníkíni pé ẹ fẹnu onídán pè é ẹ má fẹnu jálàbí pè é mọ́ torí tẹ bá fẹnu jálàbí pè é ẹ fi erí kó nǹkan tó pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ náà nídán bẹ́ẹ̀ náà ṣe yín nù àwọn wo ló ní jálàbí mo lórí ọ̀fẹ́ pé mo sọ fún yín lónìí pé nígbà tí wọ́n sọ̀rọ̀ tẹ́ni tó ń kálukú dákẹ́ tí ó sọ̀rọ̀ kọ́dà ẹni tó ti ṣe jálàbí náà tún jáde ní tún takò jálàbí mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́jọ́ máa fà ẹ fẹ́ sílẹ̀kùn àbùkù àtẹ̀tẹ́ fáwọn bàbá tàná tí wọ́n lọ gbogbo tó gbé àfà ló bí ọ àfà ni bàbá rẹ tí ẹ bá ṣe pé kó tó di pé dáwà sàlàfíà wọ̀lú yìí bàbá àfà wo ni ọ̀fẹ́ tẹ̀rì síbi pé à ń dáhùn èèyàn lóhùn kí ló bí lọ́jọ́ tí Islam wọ̀lú yìí ó wọ̀lú yìí ó bá àwọn èèyàn níbà tí wọ́n ti nígbàgbọ́ ń bí ẹbọ wọ́n ti nígbàgbọ́ ń bí ọ̀sà wọ́n nígbàgbọ́ ń bí pé ayé ń ṣèyàn wọ́n nígbàgbọ́ ń bí pé èèyàn lè bà tèèyàn jẹ́ wọ́n nígbàgbọ́ ń bí pé èèyàn lè pààyàn àwọn àfáà yẹn wá pè wọ́n sójú ọ̀nà Islam dé right Islam dé wọ́n ti bìlọ́ọ̀gì sí wọn ti láwọn ológun tán sógun lọ́dọ̀ wọn ṣé ẹ fi wọ́n lẹ̀ ní wá ìyàtọ̀ fún wọn ni àwọn bàbá ìwà ní tó ní ẹ má lọ́dọ̀ àwọn olóòsà mọ́ ẹ má lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ mọ́ ní tẹ́ ìwà lọ́wọ́ náà bẹ̀mí Kùránì kéwú táwọn ọmọ bá ké láàárọ̀ hàǹtú tí wọ́n bá mu wọ́n wàá kó hàǹtú jọ wọ́n wàá fọ̀ ọ́ ẹni tó bá dé tó bá lọ kọjá àwọn ọ̀tà èèyàn ọmọ ẹbú hàǹtú fún pẹ̀lú àlùbáríkà Kùránì ọ̀dà àyọ́tà ẹni tó lọ́ọ́ yọ ọmọ àwọn hàǹtú tó kéwú táwọn ọmọ ń ké náà ni ó yẹ ẹ̀bú fún pẹ̀lú àlùbáríkà Kùránì àwọn ọmọ yọ̀ọ̀yà ẹni tí ń bẹnu gbèkùn kan ẹbú hàǹtú fún èyí tí wọ́n bú hàǹtú fún wọ́n ní káwọn ọmọ ka súrà kan kí ẹ sọ pé súrà àwọn ni ó ṣiṣẹ́ but wọ́n fi àlùbáríkà súrà àwọn gbàǹkan lọ́dọ̀ Ọlọ́run òun làwọn àfáàfi onínú táwọn mùsùlùmí kọ́kọ́ ní star níbẹ̀rẹ̀ ó tó káwà sí díẹ̀ kọ́ndẹ́mù rẹ̀ wọ́n ní pé ẹ mọ́ àwọn mùsùlùmí wọ́n kàyà sí fún yín o wọ́n nígbà pé bọ́ bá ṣe mùsùlùmí tó bá kàyà sí fún ọ wọ́n nígbà pé kò sí ọ wọ́n ka kábíyèsí yín o wọ́n ka àwọn súrà yẹn wọ́n nígbàgbọ́ bẹ́ẹ̀ àwọn bàbá yẹn wá ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọpúrẹ́tì dọ̀wúrọ́ọ̀tì ló gbé wá tí wọ́n bá ṣe ń bá wọn násìwò ní dé Islam bẹ̀rẹ̀ lé pé ní àtẹ́lẹ̀ mọ́sán táǹsọ lónìí táwọn kan bá dé lónìí pé tẹ́lẹ̀ bí ọ̀dá ẹlẹ́bọn ni wọ́n olóòsàn bàbá rẹ̀ bẹ́nu o ìwọ́n tó lọ́sẹ̀ súnà náà bàbá rẹ̀ bẹ́nu wọn òun náà ó sàláwọn tí kó sòwò wá bá ẹsẹ̀ yẹn jẹ́ ìsọ́tọ̀ kẹ fún yín ń bọ̀ wá lọ́bẹ̀ ṣe ń ṣe kádàmù ti yanjú ọ̀rọ̀ yìí ń bọ̀ wá lọ́bẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀kalẹ̀ sí kọjá bíbẹ̀ ń ṣe jẹ́ ǹjẹ́ sọ́njálàbí ń bẹ́nu àwọn àfá bẹ́ẹ̀ ni ǹjẹ́ sọ́njálàbí ń bẹ́nu àwọn àfá oúnjálàbí ń bẹ́nu àwọn àfá bàbá Sheikh Adam ló yanjú ẹ̀ báwo ni wọ́n sì yanjú ẹ̀ Sheikh Adam rahimahullah kọ́lọ̀ ń jẹ́ àrí bàbá pẹ́ bàbá gbìyànjú gan-an ẹgbẹ̀tẹ̀ bá rẹ́ nìkan tí ń fẹnu àbùkù kan Sheikh Adam
wallahi on to won la so gidi legi ko ni o Allah ma kan si ton ni Sheikh Adam ni ulama biladi yogba ala arba'at aqsam àwọn àfáà alẹ́ Yorùbá mẹ́rin ni wọ́n pín sí ọ̀rọ̀ tí mo fẹ́ kà fún yín bẹ́nu Nasimu Siba fi akhbari al-islami wa ulama biladi yogba in bẹ́ẹ̀ bí Nasimu Siba lọ́wọ́ tí mo fẹ́ kà fún yín Sheikh Adam sọ pé ulama biladi yogba ala arba'at aqsam ọ̀nà mẹ́rin làwọn àfáà alẹ́ Yorùbá pín sí ẹ̀dọ́gbọ̀n àwọn tambo shababu tambo ẹjáwà extra careful agbára bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tẹ́ bá ráwọn tí wọ́n ń fi jálàbí ṣe gbájú ẹ̀ lálí wọn tẹ́ bá ráwọn tí wọ́n ń pidán tí wọ́n ń pe àwọn ló ń jálàbí ẹ kọ̀ndẹ́mù wọn tẹ́ bá ráwọn tí wọ́n ń hùwà bàjẹ́ kan ẹ kọ̀ndẹ́mù wọn ẹni kò rí yá àmọ́ kẹ́ ẹ ṣe ìtìláàpù rẹ̀ lérí gbogbo wọn á sẹ́lọ́ọ̀ lára àwọn tó ti lọ torí jálàbí tẹ́ ẹran gunlé lérí òun ni Islam fi tànká o ẹlòmíì mírèkù lọ́wọ́ dénú Islam lọ́lọ́run ṣe fún ló fi padà jẹ̀sìn kò lẹ́sìn kankan gbà tẹ́lẹ̀ ọ̀dọ́ tó kó sòwò rẹ̀ dọ́dọ̀ àfá tí bùkátà rẹ̀ bíyá òun náà bá lóhun di mùsùlùmí bó ṣe di mùsùlùmí nù Sheikh Adam wá láwọn àfá pín sí mẹ́rin kí ni ìpín àkọ́kọ́ nínú àwọn àfá wọn mo lè wo Ajo.Toju Emi òun làwọn àfóhùn wá sí táwọn máa ń pèpè lọ sójú ọ̀nà tọ́lọ́hun àwọn tá à ń sọ yìí wọ́n mọ tráfù lóko wọ́n mọ tráfù lọ́dún látara pé wọ́n ṣe kíni wọ́n ń pèpè sójú ọ̀nà tọ́lọ́hun ń bẹ nínú wọn ẹni tí ó jókòó sí ní mọ́sálásí tí ó máa ṣe wáàsí ń bẹ ń bẹ nínú wọn ẹni tí ó láyé nínú ọjà títí ń ṣe wáàsí ń bẹ nínú wọn ẹni tí ó ní ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ tí fi ń ṣe wáàsí bí Sheikh Adam ṣe kún wọn ni àwọn obìnrin ó sì máa wábi wáàsí rẹ̀ àwọn ọkùnrin ó máa wábi wáàsí rẹ̀ àáfàá ni wọ́n àfóhùn wáàsí page 106 lọ́wọ́ níbi Nasimu Siba Sheikh Adam sọ pé ẹ wá láwọn àáfàá kejì àwọn apá kejì nínú pé àwọn àáfàá wọn ni umul asatisatul mudarrisun òun làwọn àáfàá tán kọ́ máa ń kéwú alladhina yu'allimuna al-Qur'ana àwọn tán fi Kùránì mọ àwọn èèyàn àtàwọn àmọ́ nínú ilé wọn àbí káwọn náà rí lè kéwú kéréje kí wọ́n rí kọ́ tá máa fi kọ́ àwọn ọmọ àbí nínú sáwí wọn àmọ́ pọ̀lọpọ̀ àwọn eléyìí tí wọ́n kọ́ máa ń kéwú yìí ọ̀fẹ́ ni wọ́n ń kọ́ in tó fatala àfọ́ òfin lè rówó kéwú gbà lọ́wọ́ àwọn ọmọ nísìnú ọjọ́ táwọn bàbá yẹn introduce kéwú nílẹ̀ yìí ọ̀fẹ́ ni wọ́n ń ṣe é kódà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ máa ń wá láti ìlú kan tí wọ́n máa gbénu lé àáfà tó bá ti wá fún wọn lẹ́bùn tẹ́nìkan bá fún wọn lẹ́bùn ẹni tó gbé ṣudé ẹni tó gbé gàrí dé ẹni tó gbé lùbọ́dé ẹni tó gbé gbogbo ẹ̀dé wọ́n wá pin pẹ̀lú àwọn ọmọ kéwú náà gbé gbogbo ẹni tẹ́ ń ṣàánú wa tẹ́ ń bùn wá ń kan ẹni tẹ́ ń bùn wá ń sú tẹ́ ń bùn wá ń yangán tẹ́ ń bùn wá ń gbón tẹ́ ń bùn wá tẹ́ ẹ̀ jẹ́ kí iṣẹ́ Ọlọ́run sú wa ẹ̀ ní máa padà sí bó bẹ́ẹ̀ ṣe ń gbé fún àwọn àtàwọn ọmọ kéwú náà lájọ ń jẹ àríwẹ̀ kọ́ gbogbo wa náà jọ ń jẹ ni ẹni tí sì ń gbé àkáǹtì wa ti ń tẹwọ́ sí wa òun ò ní lápadà sí bú báwọn ọjọ́ òun náà ṣe ń ṣe é nù tán bá ti bùn wọn lẹ́bùn tọ́ àwọn àtàwọn ọmọ kéwú jọ pin àwọn àfáà ní orí nǹkan pánlá ń bẹ́nu àwọn àfáà yìí ẹni tí ń ṣe tẹ́lọ̀ ń bẹ́nu wọn ẹni tí ń ránṣọ ń bẹ́nu wọn ẹni tí ń dákun ń bẹ́nu wọn pẹ̀lú pé wọ́n ń kọ́ àwọn ọmọ ní kéwú ó di mélòó ó di ìran méjì ìran ẹlẹ́ẹ̀kẹta òun ni al-ubadu zuhad àwọn olùjọ́sìn fọlọ́run ibẹ̀ làwọn súnfí kó sí àwọn eléyìí tí wọn àwọn kan máa jọ́sìn fọlọ́run ni wọ́n máa ṣàṣà wọ́n ṣe àṣàlátù láàárọ̀ wọ́n ṣe lọ́sàn wọ́n ṣe lálẹ́ àmọ́ pọ̀lọpọ̀ wọn a máa dún ní másàlátù púpọ̀ àti dẹ̀rẹ́ ló kàìráàtì tí àfájà súnlé kọ ọ̀pọ̀lọ ó kéré nú àwọn àfá àtàná láwọn tó rí bẹ́ẹ̀ tẹ́rì fọ́mọ̀ tìláwà Kùránì kí ló fà wọ́n máa ń sá fún Kùránì tó kún wọ́n fẹ́ ṣe mistake wọ́n máa ń bẹ̀rù láàní wọ́n fi máa àfọ́ di Kùránì wọ́n sì ti gbọ́n tọ́lọ́run sọ dídá nẹ́bí sọ pàlùkùránì pé gbogbo àkọ́rí Kùránì yẹlẹ̀ àlùhù lórí mílẹ̀ tí ń kàlùkùránì ọmọ sẹ́bílẹ̀ òun fẹ́ jẹ́ kọ́lọ́run sẹ́bílẹ̀ àwọn òun lẹ́fi pé nílẹ̀ yìí àwọn àṣírí tíra yẹn ó ṣe kíni ọ̀pọ̀ òtòwé lẹ́yìn dùn fún akọ̀ sẹ́sẹ̀ ń bẹ àmọ́ Kùránì bọ́ bá kàràkùkà ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ìyẹn afẹ́ lẹ́kẹ̀lú ìyẹn afẹ́ lẹ́kẹta ìyẹn akẹ́yìn táwọn bá pín sí òun ni ashabu tibu rohani òun làwọn tí wọ́n máa ń tọ́jú orthodox medicine àwọn tó máa ń tọ́jú èèyàn spiritually watibu jismani àwọn tó máa ń tọ́jú ara ìyẹn àfà làwọn náà ibi táwọn jálàbí ti wọlé nú o Sheikh Adam ló sọ bẹ́ẹ̀ àfà làwọn náà àwọn eléyìí wọ́n pín sí mélòó wọ́n pín sí mẹ́ta ń bẹnu wọn ẹni tó kọ́ bí wọ́n ṣe ń ṣe wòsàn nílànà ti islamu katibi nabawi àbí tìra kìtàbù lè kìmọ́tì lè sùyútì wọ́n kọ́wọ́ sẹ̀ bí wọ́n ṣe ń ṣe wòsàn nílànà wọn àwọn náà ṣe ń tọ́jú èèyàn àwọn eléyìí ni wọ́n ń sọ pé àwọn ń ṣe rúkìá àfà àti ń ṣe rúkìá àti ń pé àlìjẹ̀nú jáde ó ń jálàbí lòun náà rúkìá ó ń tọ́jú ẹ̀ nílànà kíní lílànà tànábì ni rúkìá jálàbí ní ṣe bẹ́ẹ̀ bá kọ̀ndẹ́mu jálàbí ẹ kọ̀ndẹ́mu rúkìá mọ́ ni tókòwò náà tọ́jú èèyàn spiritually ni Sheikh Adam lọ sọ pé tún bẹ́nu wọn nínú ìrìn àkejì ó ní ìtànà ọ̀dọ́ àṣàbìlì mahaliya àwọn òkò wọn ọmọ bí wọ́n ṣe ń lo abatu sauda wọn ọmọ bí wọ́n ṣe ń lo sanjabila wọn ọmọ bí wọ́n ṣe ń lo gbogbo àwọn èso ohun àmọ́ àwọn tí wọ́n ń kọ́ àwọn náà kọ́ bí wọ́n ṣe ń lo ewé àtegbò ń bẹ́ẹ̀ náà àwọn afáńlẹ̀ yìí kọ́lọ́n kọ́ fọ̀hún tẹ́ wọn mo mọ àfáwà kan bẹ́ẹ̀ bá ní HIV ọmọ tí ó fi yanjú HIV kéde ó sì kúrò lára rẹ̀ jálàbí ni pẹ̀lú àtegbò kò sí àrùn tẹ́lómi ò lè fi rí àtegbò dá lára ṣebí náà lọ́pọ̀lọpọ̀ yìí náà ń polóníṣì ó ń jálàbí làwọn náà ṣé wáyé ìrìn àkẹta nínú àwọn àfáà kẹrin tó pín sí òun làwọn tó pé ìsìtàánú bí tẹ̀njíìn òun làwọn tó máa ń wúra wò àwọn láti rọ́múlì àwọn ìrìn àkẹta àwọn nínú àwọn òtí tí ń túmọ̀ pé ó ń jálàbí ń bẹ nínú kíni
ń bẹ nínú ẹ̀sìn. Èyí tí ó bá ti wá dá ń bẹ òun ni ẹja kọ̀ndẹ́mù. Èyí tí ó bá ṣe kí ní bẹ tí ó bá dá ń bẹ ẹja kọ̀ndẹ́mù rẹ̀. Tó bí ẹ ṣe ń ṣe ìtìláàkù tó ń bọ́ ń jálàbí àti wọ́n náà tó ń jẹun àti tí àbá tiẹ̀ náà ṣe kó tó kú. Ọjọ́ tó bá dé yìí bàbá rẹ̀ tó bá hádẹ́ fún bàbá rẹ̀ ọjọ́ ló máa burú tí ń bẹ nínú tẹ́ ń sọ kí nísìn. Wọ́n ní bàbá rẹ̀ ṣe jálàbí kú ni òun náà wọ́n ná. Ó sì lè pa òwe pé bàbá rẹ̀ ṣe jálàbí. Ó lè tí bàbá rẹ̀ jẹun jálàbí lọ́wọ́ òun náà tún yọnu bẹ́ẹ̀. Àní tí ó bá da gbogbo ẹni tí sọ pé jálàbí ọ̀dà síhìrù ní sọ pé kódà. Láti dáadáa náà làwọn àwọn afá mẹ́ta tàwọn kọ́ wọn ń takò àwọn ní jálàbí. Ọ̀pọ̀lọpọ̀ wà sí tèmi náà èmi náà ń kọ́rẹ́jì jálàbí. Àmọ́ alhaku ayọ̀kọ́ ètò ìjọ́ òdòdó òun yẹn sọ ọ̀jẹ́ bí àwọn ṣe jọ. Àjálù bí kò hàn bí tí mo fẹ́ sọ kalẹ̀ sínú. Ǹjẹ́ a lè ṣe jálàbí pẹ̀lú Kùránì? Wọ́n tó ní jálàbí ọ̀dà ọwọ́ fábàlẹ̀ jòkó ó tún wá fún kéwúké. Àfá wa Dr. Mojin Ashur nínú àwọn àfá mustasharu lẹ̀ mọ̀ṣíhàtọ̀ nínú àwọn àfá ayà nínú àwọn àfá ó ní ẹni tí ó fẹ́ jẹ́ kọ́lọ́run fún un lóore tó pọ̀. Alẹ́ àyẹ̀kọ́ alkohol tí wọ́n ń ka alkohol lè pé fi ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run. Òun là máa ń pè ní aljalibu bil Qur'an. Kéèyàn fi Kùránì jàlábò oore. Àìmọ̀túmọ̀ kí ó ní àbẹ̀lùmí. Ní ti ń jẹ́ jàlábà náà kéèyàn fi nǹkan fàǹkan súnmọ́dọ̀ náà ni. Zuku ṣéyìn kéèyàn fà kankan ó ti abẹ́ẹ̀kọ́ òun làfáà kan fi ń sọ pé ẹ má jẹ́ ń lọ bẹ̀rún èyí fẹ́ jágbá pẹ̀tù ká tó lọ. Náà àjálù bil Qur'an sẹ́yìn lẹ́ fi Kùránì ṣe jálàbí. Gbogbo owó tó bá ti ń jòkó tìláwà Kùránì tó fi ń béèrè lọ́dọ̀ Ọlọ́run òun jà lábò oore bil Qur'an ni. Ẹ jẹ́ wá béèrè lọ́wọ́ wa máa hukmul jalbi bil Qur'an. Kí wá ní ìdájọ́ ká fi Kùránì ṣe jálíbù ká fi béèrè oore lọ́dọ̀ Ọlọ́run. Ṣé bí ti ń jẹ́ jálàbí náà nù? Ìta àgbàlẹ́wò pẹ̀lú pé ká fi Kùránì ṣe jálàbí. Òun ni ká ṣe kíni? Òun ni kéèyàn ka al-Qur'an tabarukan hatta ya'ti Allahu bil khayr. Ọlọ́run mọ́sá wọlé al-Qur'an tí mo parí. Ọlọ́run dákun. Àwọn ọmọ mi dákun jẹ́ kí wọ́n jẹ́yàn. Ọlọ́run mọ́sá wọlé al-Qur'an tí mo parí. Mọ́sálásí wa ibà yọrí ẹ̀. Mọ́sá wọlé al-Qur'an tí mo parí. Ilé kí ó ibà yọrí ẹ̀. Mọ́sá wọlé al-Qur'an tí mo parí. Jẹ́ kí mi náà dá sí yọrí. Mọ́sá wọlé al-Qur'an tí mo parí. Má jẹ́ kí páyé ká mi. Mọ́sá wọlé al-Qur'an tí mo kàrí. Mọ́sá jẹ́ kí ìyàwó mi sọ dáadáa. Mọ́sá wọlé al-Qur'an tí mo kàrí. Má jẹ́ ká burú ṣe mí. Jálbù bil Qur'an nánu. Ó fi Kùránì béèrè oore. Bí ẹni tí ń ka Yasin ìgbẹ́tọ̀ Ọlọ́run mọ́sá wọlé Yasin tí mo kàrí. Ìbànújẹ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ mọ́ ikú mọ́sá gbèjìnà sí wọn. Kọ́lọ́run wá bí ya bùkátà rẹ̀ pẹ̀lú rẹ̀ òun náà ṣe jálíbù bil Qur'an. Àmẹ́ni tó jẹ́ pé ó ní nǹkan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run tí ó fi wá jòkó lóru tí ó yẹn náfìlà rákà méjì tí ò lè ṣàdúà àbí tí ò lè bá wọn garden and counseling tó ráwọn àfọ́n jálàbí wọn ní sàrẹ́ lábí ní dààmú wa garden and counseling ni wọ́n tí wọ́n bá ní problem ó lè consult wọn ó yẹ káwọn náà lọ ó yẹ káwọn jálàbí lọ́fíìsì pé tó bá fẹ́ rí wọn ó ní iye tó san kí ni àwọn marriage adviser ó jálàbí ṣe rí nù bẹ́ẹ̀ ni bá kí wọn tọ́lọ́pọ̀lọpọ̀ gbà ní mọ́sáàlì wallahi àwọn ọmọ Indonesia àwọn ọmọ ilẹ̀ lágbàá ìmọ̀ wa bá ń ké salamu alaikum ya ustaz kí ni hukumu kí ni yìí ó wá béèrè nǹkan lọ́wọ́ mi ni iṣẹ́ tálà àfa gbànú táwọn yẹn bá ní problem wà bẹ́ẹ̀ àmọ́ wọ́n tó wá ń bí ẹbí àwọn bí i lọ́nà dán ni ọ̀dá eléyìí jálbù bil Qur'an eléyìí dá àmẹ́lò mi yóò wá ní bùkátà kàkà tí ó fi wá lọ́dọ̀ Ọlọ́run tí ó lọ́dọ̀ àwọn àfa tọ́lọ́run fi bá bí i bùkátà kí ló wọ́n ṣe yóò wá lọ́dọ̀ àwọn tí wọ́n pidán wọ́n ní bàbá kan bẹ ó gbóná wọ́n ní ìyá kan bẹ ó gbóná wọ́n ní kíní kan bẹ ó gbóná eléyìí wọn ọ̀dá ó yẹ ká jìnà sí gbogbo ẹni tí sọ pé jálàbí ọ̀dá eléyìí náà ní sọ pé kò dáa àwọn tán sọ pé wọ́n dáa eléyìí tèmi sọ síwájú ni wọ́n sọ pé dáa bẹ́ẹ̀ nìkan bá jáde tó wá sọ pé lè kejì yìí dáa alábùkù ni ara àwọn oúnjẹ kújẹ tí wọ́n bá nǹkan jẹ́nu Ọlọ́run ọba alekela wọn sọ náà Al-Qur'an ni pé wa man yatawakkal ala Allah fa huwa hasbuh bí yẹn bá gbára lọ́lọ́run Ọlọ́run ó tó ẹni tó bá sọ pé hasbunallahu wa ni'mal wakil ó wà láàrin àwọn ọ̀tá kò wájú òsì lọ èèyàn ṣe padà sí ọwọ́ ní hasbunallahu wa ni'mal wakil Ọlọ́run ó sì lò yóò sì fi gbé ọbọ yóò ta á dán owó sì fífẹ́ òsì jálẹ̀jálà bínú ó ti. kò wá ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni ẹ̀gbọ́n táwọn àfa àwọn yìí wí wọ́n ní pé kì í ṣẹ̀ṣẹ̀ tẹ́ èèyàn bá jẹ́ oníjàlábí ṣùgbọ́n náà tá a bá gbé gbà òun náà ló ní í fi ṣe o ìjẹ́jàlábí ìtún ọmọlúwàbí èèyàn ṣe ni ṣùgbọ́n tó bá ti jẹ mọ́ à ń lo apá èèyàn à ń lo ọwọ́ èèyàn náà ní kò tọ̀nà ká wẹsẹ̀ ká ṣe nǹkan fọ́mọlúwàbí tàbí kéèyàn jáde sọ̀rọ̀ ara ẹ̀ wọ́n ní kì í ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n gbọ́ kọ́mẹ̀ntì tiyín lábala àríwísí ìyàwó ló kọ sí yín báwo lẹ sì rọ́rọ̀ ọ̀hún sí ẹ̀já àjọ máa gbádùn ètò ọ̀hún ìkànnì tẹ́ ń wà yìí òun náà ní Yorùbá.5M TV a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe mí ire lónìí o ire kàbìtì. àtirètí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirètí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ.